So, mo kí yín o, ẹ ṣé tẹ́tí sí mi. Èmi náà ni o, èmi tiyín ní tòótọ́, àìtàlẹ̀ abiyamọ. Èmi àìtàlẹ̀ abiyamọ kí gbogbo ẹ̀yin akéde mi tèwe tàgbà káàbọ̀ sí abala Mofeko Ede Mi nítorí kíkọ́ ni mímọ̀. Àkórí ẹ̀kọ́ wa lénìí ni nọ́mbà kíkà láti 19 títí dé Ogójì. Hello everyone, Aitale Abiyamo welcomes all Akedes to Mofeko Ede Mi. For today, still on our individual counting, we will be learning how to count from number 21 to 40. 21, kànlélógún to 40. Ogójì. Come learn with me. 21, kànlélógún, 21. 22, méjìlélógún, 22. 23, mẹ́tàlélógún, 23. 24, mẹ́rìnlélógún, 24. 25, márùndínlọ́gbọ̀n, 25. 26, mẹ́rìndínlọ́gbọ̀n, 26. 27, mẹ́tàdínlọ́gbọ̀n, 27. 28, mẹ́rìndínlọ́gbọ̀n, 28. 29, mọ́kàndínlọ́gbọ̀n, 29. 30, ọgbọ̀n, 30. 31, mọ́kànlélọ́gbọ̀n, 31. 32, méjìlélọ́gbọ̀n, 32. 33, mẹ́tàlélọ́gbọ̀n, 33. 34, mẹ́rìnlélọ́gbọ̀n, 34. 35, márùndínlógójì, 35. 36, mẹ́rìndínlógójì, 36. 37, mẹ́tàdínlógójì, 37. 38, méjìdínlógójì, 38. 39, mọ́kàndínlógójì, 39. And 40, ogójì, 40. Yay! That's it. It's simple, it's easy. Just say it after me and well done. Well done. We're at 40. It flies. It flies so. Keep saying it. Ẹ máa bá mi sọ. Ẹ máa bá mi jẹ lẹ́nu. Ẹ máa bá mi yiri ẹ̀ wò. Listen to it again and again. Keep repeating it. Keep applying it. Say it in Yoruba.
Say it in your mother tongue, because Yoruba is rich and beautiful. So, see you in the next class. Akede.